ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jùgbà Master a tún kí yín káàbọ̀ sórí àtúpalẹ̀ àwọn ìròyìn tó jáde láti orílẹ̀-èdè wa. Ẹ kú déédé àsìkò yìí, ìròyìn lákọ̀tun ló ń dé sí ojú ìwòran yín. Ṣeun Agboola lórúkọ mi. Ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti jáde síta o. Wọ́n sọ̀rọ̀ pé ìwà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán hù lórí ọ̀rọ̀ Fubara ní ìpínlẹ̀ Rivers wọ́n ló kù díẹ̀ káàtó nínú ìjọba democracy. Wọ́n ní ṣe bí ìjọba àwaarawa la ṣáà ń ṣe, kì í ṣèjọba ológun. Wọ́n ní èèyàn tá a dìbò yàn ní Fubara, bẹ́ẹ̀ àwọn èèyàn ló dìbò fún, àwọn ará ìlú Rivers ló dìbò fún. Bákan náà lórí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, torí ṣe làwọn èèyàn dìbò yàn wọ́n káwọn náà ò tó di ààrẹ. Wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kẹ́ni tí wọ́n dìbò yàn kó máa wá yọ ẹlòmíì náà táwọn èèyàn ẹ̀ dìbò yàn. Tí wàhálà kankan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀, àwọn tó dìbò yàn àti àwọn aráàlú ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti yanjú ẹ̀ gẹ́gẹ́ bí ìjọba democracy ṣe yẹ kó rí. Ṣé bẹ́ẹ̀ ni? Ẹja fi sí comment section. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ pé ààrẹ pa irú àṣẹ bẹ́ẹ̀, àti pé ó ṣe pàtàkì láti máa bọ̀wọ̀ fún òfin ìjọba tiwantiwa, torí kò sírú òfin ìjọba tiwantiwa tó ní kélé ó ṣẹlẹ̀ níbikíbi lágbàáyé. Wọ́n ní kì í ṣe ìlànà àti àṣà gidi o nínú ìjọba àwaarawa. Ohun táràlú ń fẹ́, wọ́n ní ló yẹ kí ó lékè nǹkan tí ẹlòmíì bá ń fẹ́, pàápàá jùlọ ẹni tá a dìbò yàn àtàwọn tó dìbò yàn àtòun, pé wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òfin ìjọba àwaarawa. Èyí ìṣẹ̀lẹ̀ nílùú Rivers nígbà tí wọ́n yọ gómìnà wọn Fubara, igbákejì àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin. Wọ́n ní ilé wa fi hàn dájú pé ìjọba pàṣẹwàá lórílẹ̀‐èdè yìí ni wọ́n ń ṣe o. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́, akọ̀wé ìròyìn ẹgbẹ́ ADC, ẹgbẹ́ òṣèlú ADC, òun ló gbé ìròyìn náà jáde lórúkọ ẹgbẹ́ òṣèlú wọn, ìyẹn Malam Bola Abdullahi. Òun ni ó tàbùkù orílẹ̀‐èdè àti ìjọba àwaarawa tá a là ń ṣe nínú ìwé ìròyìn New Telegraph. Wọ́n ní kì í ṣe àkọ́kọ́ lélẹ̀ pé bàbá Ọbásanjọ́ náà ṣe láyè ìgbà tiwọn fún Fáyọ̀sé lẹ́kìtì. Ṣé bẹ́lẹ̀ yìí tiẹ̀ padà tí Fáyọ̀sé ó dàbí pé kò padà ń gbà náà. Ẹ já tẹ̀síwájú nínú àtúpalẹ̀ ìròyìn tó jáde. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers, ibẹ̀ náà mo sì wà, wọ́n ti múra láti bẹ̀rẹ̀ iṣẹ́ nílé ìgbìmọ̀ asòfin lẹ́yìn tí wọ́n lọ ìsinmi tí ìjọba àpapọ̀ ní kí wọ́n lọ rọ́kúnlé nítorí wàhálà tó ṣẹlẹ̀ ńbẹ̀ fóṣù 6. Wọ́n ní wọn ò mọ̀ rí eégún tí ń jẹ́ Àjíkẹ́ nílé ìjọba. Eégún tí ń jẹ́ Àjíkẹ́ gómìnà Fubara àti igbákejì ẹ̀, wọ́n ní wọn ò mọ̀ kófìrí wọn lẹ́yìn ìgbà tí ìjọba àpapọ̀ ti ní kí wọ́n padà sẹ́nu iṣẹ́ àtojúṣe wọn. Kí ló fa eléyìí? Kí ló lè fà á? Lẹ́yìn ìgbà tí ìjọba fìdíhẹ́ tó ti tẹnu bọ epo, wọ́n ní ṣé Fubara ń bínú ni àbí kò gbọ́ ìpolongo pé wọ́n ti ní kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn tọ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin yẹn, àwọn lọ ṣe àbẹ̀wò sí ọ́fíìsì gómìnà nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pé ọ̀yà iṣẹ́ wà lára wa, gbogbo àwọn èyí táyà àti ṣe látijọ́ yìí ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní ṣe ń kíákíá. Ní a rí wípé wọn ò rí gómìnà Fubara àti igbákejì ẹ̀. Ó wá jẹ́ kàyéfì fún wọn. Wọ́n ní àwọn ò mọ̀ rí bá sọ̀rọ̀ lórí aago náà. Àwọn èrò sì ti pọ̀ tí wọ́n fẹ́ wá kí gómìnà káàbọ̀ nílé ìjọba, pàápàá jùlọ gbogbo àwọn èèyàn láti ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Rivers. Bírò ṣe wá pọ̀ tó wọ́n ní tọ́ wọn ò rí gómìnà Fubara o. Ṣùgbọ́n mínísítà l'Àbújá tó jẹ́ gómìnà tí Fubara gba ìjọba lọ́wọ́ ẹ̀, ìyẹn Nyesom Wike, òun náà á sọ̀rọ̀. Ó dá kí ló ń ṣe yín kẹ́? Bẹ́ẹ̀ bá wá rí Fubara ní ìsìn, ó wá mì wípé kò ní padà sẹ́nu iṣẹ́ ẹ̀ nìyẹn. Ó máa padà sẹ́nu iṣẹ́ ẹ̀
wọ́n lè sọ pé mo fi yín lọ́kàn balẹ̀ ìyẹn náà tí ìbàjẹ́ tẹ́ ẹ̀ bá rí lénìí òun fi dá yín lójú wípé òun àti igbákejì ẹ̀ wọ́n padà sọ́fíìsì ẹ̀ lọ fọkàn balẹ̀. Vanguard ló gbé jáde tẹ́ ẹ bá fẹ́ kà ní àkàsíwájú sí i. Kí lẹ̀yin rí sí i? Ẹ jẹ́ a fi sí comment section. Ṣé ẹ gbọ́ pé ọwọ́ ti ba àwọn tó gbé oògùn olóró wá sí ìpínlẹ̀ Èkó láti ilẹ̀ India àti Canada? Àwọn àjọ kọ́sítọ́ọ̀mù ni wọ́n ní nǹkan kan ń bùtì ni nínú ẹrù yìí àfi bíi irú. Làwọn bá béèrè lọ́wọ́ àwọn tó lẹ́rù pé èwo ní ń ta sánsán yìí, ẹ jẹ́ á gbọ́npẹ́, ẹ jẹ́ á yẹ̀wò, ẹ jẹ́ á ṣìwò kí ló ń ṣẹlẹ̀ gangan. Wọ́n ní ìgbà tí wọ́n ò fi sí àwọn ẹrù yìí, ẹrù táwọn èèyàn yìí kó wá, nígbà táwọn àjọ kọ́sítọ́ọ̀mù tú ẹrù náà, egbògi olóró ni o, egbògi olóró ni. Wọ́n ní tí ẹ bá wá ṣírò egbògi olóró yẹn tí ò gbọ́dọ̀ wọlé tán, tí ò gbọ́dọ̀ bọ́ sáàrin àwọn ọmọ, wọ́n ní tí ẹ bá fẹ́ tà gan yóò tó 5.1 billion yéèpà. 5.1 billion naira ìyẹn egbògi olóró tí wọ́n kó wọ ìpínlẹ̀ Èkó láti ilẹ̀ India àti Canada. Bí kì í bá ṣe wípé àwọn àjọ kọ́sọ́ọ̀mù yìí ṣáàpù, ojú lalákan wọ́n fi sọ́rí. Wọ́n ní tí ì bá ṣe pé àjọ kọ́sọ́ọ̀mù kẹ́fìn oògùn olóró yìí bọ́bẹ̀ balẹ̀ sílùú Èkó, ìtọ́ balẹ̀ sórílẹ̀‐èdè yìí, ìtí ó ṣẹlẹ̀ sáwọn ọmọ ní dà. Àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ti ń kíìsì transformer tẹ́lẹ̀ tóorun ká wọn mọ́nú gọ́tà, nǹkan ṣẹlẹ̀ yọ yẹn ni o. Ọ̀kan pàtàkì nínú àwọn tó ń darí ẹrù tó ń wọlé jáde lórílẹ̀‐èdè yìí, Michael Awẹ́, àwọn ni wọ́n fi ìròyìn náà léde tí wọ́n sì ṣe àfihàn àwọn oògùn olóró yẹn. Ó ní ẹ máa fura o, wọ́n lè fura sáwọn tó gbé kinní ìwá o, gbogbo èèyàn tẹ́ ẹ bá rí kọ́lé èèyàn rẹ o. Mọ́ṣẹ́ iṣẹ́ ibi tó wà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń wò bí èèyàn gidi tẹ́ ń náwó káàkiri ojú agbo. Nínú ìwà rere ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò yìí tí wọ́n níwà rere náà kọ́ lẹ máa trust o. Èèyàn lè níwà rere kí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọmọ mọ́ o. Wọ́n ní ṣẹ́rí iṣẹ́ ọwọ́ ọ̀pọ̀ wọn náà iṣẹ́ ọwọ́ abatẹnijẹ́ ni o. Ó wà nínú ìwé ìròyìn New Telegraph. Nítorí ìbò tó ń bọ̀ lọ́nà, mo ti tẹ̀síwájú nínú àtúpalẹ̀ ìròyìn lọ́dún 2027 ìròyìn ìbò tó ń bọ̀ lọ́nà, ẹnu mi àgọ́ ẹ má bínú. Àwọn ẹgbẹ́ tí ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ àná olóògbé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ẹgbẹ́ CPC wọn tí wọ́n jẹ́ olùfọkàntán sí olóògbé Muhammadu Buhari torí gbogbo ìgbà tán wà láyé ẹgbẹ́ ni wọ́n mọ̀ wọ́n mọ́. Wọ́n ti kéde àtìlẹ́yìn wọn o fún Alhaji Atiku Abubakar nílùú Àbújá. Wọ́n ní tọ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Atiku Abubakar, ẹ̀yìn rẹ̀ láwa o, wẹ̀yìn rẹ̀ wò, bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò. Wọ́n ní eléyìí ó jẹ́ kàyéfì fáwọn ẹgbẹ́ òṣèlú tí ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́, ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ló jẹ́ kàyéfì fún wọn gan ni o. Àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ti olóògbé Muhammadu Buhari yìí, Congress for Progressive Change CPC, àwọn ni wọ́n kóra wọn jọ láti ṣe àtìlẹ́yìn fún Atiku Abubakar. Wọ́n láwọn máa rí i dájú pé àwọn rẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣèjọba yìí lọ́dún 2027, àwọn lé wọn kúrò lórí àlééfà nílùú Àbújá. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ti yẹ àdéhùn nítorí wọn ò ṣe kó dáa tó, wọ́n ṣe ó kù díẹ̀ káàtó ni. Ìdí nìyẹn tí àwọn ṣe fẹ́ ṣe àtìlẹ́yìn fún Atiku Abubakar. Inú Atiku Abubakar, Alhaji Atiku Abubakar, igbákejì ààrẹ orílẹ̀-èdè wa yìí tẹ́lẹ̀, inú wọn dùn gan-an. Àwọn náà sọ̀rọ̀, wọ́n sì fi ìdùnnú wọn hàn pé àwọn kì í káàbọ̀ o, ẹ káàbọ̀, ẹ ṣeun, ẹ kú àtìlẹ́yìn mi o, àjọṣe kó dáa náà ni o, àjọṣe eré kó dáa ni o. Inú ìwé ìròyìn Vanguard ni ìròyìn yìí wà. Ẹ já tẹ̀síwájú. Ìròyìn míì tó ní adíje dupò ààrẹ lábẹ́ òṣèlú labour ni tó ti ṣe gómìnà rí nípínlẹ̀ Anambra àbí Peter Obi, ẹ má bínú
bí àṣìṣe bá wà ńbẹ̀, ṣùgbọ́n Peter Obi lórúkọ òǹdíje dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour. Peter Obi ó ti kóró ojú sí ìṣekúpani tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra State, pàápàá jùlọ nílùú Onitsha. Ó ní nǹkan tó burú gbáà ni o, ìjọba ẹ mọ́ wòran o, èyí tó ṣẹlẹ̀ yìí ẹ ṣe pẹ̀lú ìdájọ́ òdodo ni o. Agbófinró kan la gbọ́ pé ó ṣekú pa obìnrin olóyún kan tí wọ́n ní ó wà nínú oyún àbàrà méjì ni. Peter Obi wá ní kò yẹ kó rí bẹ́ẹ̀, kó jẹ́ àwọn tó ń dáàbò bo aráàlú ló tún máa ṣekú pa wọ́n. Ṣé àṣìṣe leléyìí ni àbí wà burúkú àbí kí ni ká pe léyìí? Ó ní ṣé ó ṣèèṣì yẹ kó wà nù ru eléyìí ni kankan mọ́ dẹ́mi àwọn èèyàn légbodò. Ó ní kò yẹ kó máa wáyé o, torí ẹlẹ́ṣẹ̀ ò gbọ́dọ̀ lọ láì jìyà. Àwọn gbọ́dọ̀ dẹ́kun rúwà bẹ́ẹ̀ láàrin àwọn agbófinró. Èwo ni kí àwọn aráàlú rí agbófinró kan máa méré kan máa sá lọ, kí àgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú àwọn tó ń wọṣọ ọba tẹ́jọ́ ẹ̀ṣọ́ aláàbò kó wá já sí pàbó kó já sásán. Ṣé káràlú máa sá ni tí wọ́n bá ti rí wọn? Ó ní ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin ìjọba yìí, ìṣẹ̀rùbà aráàlú ó tó gẹ́ látọwọ́ àwọn tó ń wọṣọ ọba tí wọ́n ń pera wọn lágbófinró ni, sójà ni, ológun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ó yẹ ká sinmi ìjẹgàba lórí aráàlú, ìjẹgàba lórí ẹ̀tọ́ àwọn ènìyàn. Peter Obi ló sọ bẹ́ẹ̀ o. Ìròyìn náà wà nínú ìwé Vanguard. Ó ní ká máa dẹ́mi àwọn èèyàn légbodò. Ó ní báyìí nísìn wọ́n ti dẹ́mi olóyún légbodò àtọmọ inú ẹ̀. Ipò wo lẹ fẹ́ káwọn ẹbí ò wà báyìí? Peter Obi ló ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ó wà nínú ìwé ìròyìn Vanguard. Gbogbo èyí tá a sọ yìí, gbogbo ìròyìn tó jáde yìí, kí lè ro tiyín? Ẹ jẹ́ a jọ pàdé